the next 30, 40, 50 years, you will see that nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn religion lọ́wọ́lọ́wọ́ báyìí, nǹkan tó ń ṣẹlẹ̀ sí Islam, nǹkan tó ń ṣẹlẹ̀ sí Christianity lọ́wọ́lọ́wọ́ báyìí, òun náà ló máa wá padà máa ṣẹlẹ̀ sí ìṣẹ̀ṣe when you take ìṣẹ̀ṣe as a religion in the nearest future. The reason why tó dẹ̀ yẹ pé àwọn kọ̀ọ̀kan ti ń jáde stylishly lórí ẹ̀, but kò tí ì dàbí tàwọn oní Islam and Christianity. ẹ̀yin èèyàn, ẹ̀yin náà ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ oníṣẹ̀ṣe àtàwọn kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn àwọn mùsùlùmí. Wọ́n ní wọ́n fẹ́ pa ẹ̀sìn ṣẹ̀ṣe rẹ́ ní ẹwọ́ nǹkan kẹfìdílé kẹwàá gbọ̀n kan tí mọ́mí wa yìí èyí tí wọ́n sọ. People, a lot of àwọn àgbàlagbà nínú ìṣẹ̀ṣe, they are taking ìṣẹ̀ṣe as a religion because of wípé wọ́n believe wípé they have been jeopardized their rights from the government. Nǹkan tí àwọn ẹlẹ́sìn yòókù tí wọ́n benefit ní ọ̀dọ̀ àwọn government, àwọn ò benefit ẹ̀, so àwọn náà fẹ́ try láti ṣe bí religion so that àwọn náà máa ní access sí àwọn nǹkan kan látọ̀dọ̀ àwọn ìjọba. Ní ìyẹn mi ò bá anybody do yẹ. Like I said, I do not support it because nǹkan tó bá if you look at the future, tó téèyàn bá wo ọjọ́ iwájú ẹ̀, kì í ṣe sìn, ó lè jẹ́ the next 30, 40, 50 years, you will see that nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn religion lọ́wọ́lọ́wọ́ báyìí, nǹkan tó ń ṣẹlẹ̀ sí Islam, nǹkan tó ń ṣẹlẹ̀ sí Christianity lọ́wọ́lọ́wọ́ báyìí, òun náà ló máa wá padà máa ṣẹlẹ̀ sí ìṣẹ̀ṣe when you take ìṣẹ̀ṣe as a religion in the nearest future. The reason why tó dẹ̀ yẹ pé àwọn kọ̀ọ̀kan ti ń jáde stylishly lórí ẹ̀, but kò tí ì dàbí tàwọn oní Islam and Christianity. The reason is because this era tawa yìí is not era of religion. So anything that tó dàbí religion ó máa padà kú náà ni at the end of the day. So if you are now saying that because you want to be relevant in the sight of the government, ó máa padà rí bí ó ṣe ń rí fún àwọn oní religion lẹ́nu. So that is why, because me I have foresight. I know what will happen. I can't say I know, but I can foresee what will happen in the nearest future. And that is why I will not support people that is taking ìṣẹ̀ṣe as religion. I know a lot of people may not like me for this, which, well, I don't really care because I don't belong to any I don't belong to any society or any group or any whatever people tó jẹ́ wípé they are taking ìṣẹ̀ṣe as a religion. Because I have heard from a babaláwo tó sọ wípé ẹni tó bá pèrè lóníṣẹ̀ṣe tí ò bá tí máa lọ sí ilé ìjùbà kò kí ń ṣe oníṣẹ̀ṣe, which is 100% lie, big lie ni. Now ẹ ṣé bàbá mi ọmọ Olódùmarè. Now I want to say this. Irú èèyàn tí mo jẹ́ àti irú nǹkan tí a ṣẹ̀dá. See, the problem with a lot of us is that we don't know ourselves. Àmọ́ irú èèyàn tí Elédùmarè ṣe wá. A rò wípé a kàn wá sílé ayé ká wá jẹun, ká wá fẹ́yàwó, ká wá fọ́kọ, ká wá bímọ, ká wá bára wa sùn, ká lọ sí party, ká enjoy, ká dẹ̀ kú. Go continue bẹ́ẹ̀. A lot of us, that is what we think this life is for, which is absolutely not. Gbogbo wa, apart from all those normal things tó jẹ́ wípé is part of nǹkan tá a wá lé ayé ìwá ṣe, apart from it, ó ní iṣẹ́ kọ̀ọ̀kan tí a ṣẹ̀dá gbé lé each of us lọ́wọ́ tẹ́ nídìí láti accomplish nílé ayé yìí kẹ́ tó lọ. A lot of people will not accomplish it, and that is why we will keep coming and going, right? Now, ẹni tó bá ti wá mọ̀ rẹ̀, bí irú èmi tí mo wà ń sìn, tí mo ti mọ irú èèyàn tí mo jẹ́, tí ó jẹ́ wípé gbogbo nǹkan afẹ́fẹ́ rí for you, Sherry, one of the reasons tẹ́ fi máa mọ àwọn old soul, ẹ jẹ́ tún fún yín ní another secret nípa old soul, according to numerology, and which is 100% correct. One of the reasons tẹ́ fi máa mọ àwọn old souls, àwọn tó ti wálé ayé yìí tó ti lọ tó ti wá tó, òun ni pé Sherry afẹ́ ayé yìí kò kí ń jọ wọ́n lójú. Mo fẹ́ wa mọ́tò ńlá, mo fẹ́ gun Bentley, mo fẹ́ kọ́lé ńláńlá, mo fẹ́ ṣe kinní kan, kò kí ń jọ wọ́n lójú. Because wọ́n ti wálé ayé yìí rí, wọ́n ti jẹ̀gbádùn gbogbo kinní yẹn already. Kò kí ń tó bá ní fine tí wọn ò bá dẹ̀ tún ní náà,
ó lọ déédéé náà ni ṣó ti yé yín but nǹkan tí a rán wọn kó wá ṣe nílé ayé yìí yẹ òun ló máa jẹ wọ́n lógún òun they want ìṣẹ̀ṣe to compromise bẹ́ẹ̀ ni nǹkan tí a rán wọn wá sílé ayé kí wọ́n ṣe yẹ tí wọn ò bá ṣe àwọn kò ní gẹ́tara wọn ò ní sinmi so òun ló máa mú mi lọ sí one of the things tí èmi discover ara mi recently even though pé mi ò bẹ̀rẹ̀ kíní láti ìgbà tó yẹ kí n ti bẹ̀rẹ̀ láti when I was younger but ẹ mọ̀ nílé ayé yìí náà there is time for everything you understand you can know when you are supposed to start a specific thing òun ni kí n wá educate àwọn èèyàn kí n wá fi ìmọ̀ kékeré tèmi ti ní kí n wá fi tọ́ àwọn èèyàn bíi tèmi sọ́nà ṣó ti yé yín òun lèmi fi wá sórí Facebook òun mo fi wá sórí ayélujára òun ni mo fi ń sọ gbogbo ilé òun mo fi ń kọ́ àwọn èèyàn àwọn nǹkan tó jẹ́ wípé you will not àwọn nǹkan tí ó máa help a lot of people to know whom they are that's one of the things tá fi rán èmi ṣóyè yín nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ayélujára ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ni mo máa ń sábà sọ based on knowledge náà ni kì í ṣe pé bóyá mo understand based on àwọn little knowledge tí èmi náà ti get àmọ́ wò pé okay let me share this with ìgbà yẹn tí mi tiẹ̀ tí ìmọ̀rú èèyàn tí mo jẹ́ ṣó ti yé yín ìgbà yẹn mo kàn ń ṣe bí energy yẹn ṣe ń push mi ni mi ò mọ̀ ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí social media mo dá fásí right ifá ní okay kí n go ahead ṣó yé yín so but ìgbà yẹn náà mi tí mo rú ara mi mo kàn mọ̀ pé kíní kan push mi pé kí wá máa sọ̀rọ̀ kí wá máa educate àwọn èèyàn based on my own knowledge on Facebook now mo wá stop kí ló dé tí mo ṣe stop tí mi ò wá sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe mọ́ ṣé mi ń ṣe oníṣẹ̀ṣe mọ́ ni ìtorí ẹ̀ mo ṣe kọ́kọ́ sọ síwájú èmi 100% mo máa sọ fún yín mani it's better for me to follow the lies of my forefathers than kí n follow lies forefathers àwọn tó wá kó àwọn bàbá ńlá bàbá mi lẹ́rú àbí tí wọ́n wá fìyà jẹ àwọn bàbá ńlá bàbá mi ó pè mí kí n follow lies àwọn bàbá tèmi so if you say what my forefathers are doing are not truth right they are lies they are demonic gẹ́gẹ́ bí wọ́n ṣe ti demonize and all that I will rather go with it than èyí tẹ́ ẹ sọ pé ó jẹ́ saint èyí tẹ́ ẹ sọ wípé ó da yẹ èyí tẹ́ ẹ sọ wípé is holy yẹ tó dẹ̀ jẹ́ wípé nígbà tá lọ dígì history tá lọ wo ìbẹ̀rẹ̀ bí tí gbogbo àwọn kinní ti wá a rí wípé wọ́n bà ayé àwọn èèyàn jẹ́ wọ́n pa àwọn èèyàn lọ rẹpẹtẹ both sides àti Christian àti Muslim wọ́n bà ayé wọn jẹ́ wọ́n bà ayé àwọn èèyàn jẹ́ tí wọ́n fi penetrate wọ life àwọn èèyàn àwọn bòmíì wọ́n lọ sí ìlú wọn wọ́n lọ pa gbogbo àwọn èèyàn wọn run wọ́n dẹ̀ gba ìlú onílù ṣé ìyẹlẹ wá sọ wípé òun ló holy ìyẹ ló dáa okay ṣé wọ́n náà wọn ti bàbá tèmi yẹ tí kò sí any record wípé wọ́n kúrò nílẹ̀ tiwọn wọ́n lọ sí ilẹ̀ bòmíì wọ́n lọ bà ayé àwọn èèyàn jẹ́ ìyẹlẹ wọ́n sọ pé ó wà demonic okay I will face that I will kuku go with that now ìgbà táwa ń sọ̀rọ̀ àwọn oníṣẹ́ àwa ń sọ̀rọ̀ ṣiṣẹ́ mọ̀ wípé irú èèyàn bíi tèmi ń sìn torí pé mo jáde mo educate àwọn èèyàn a lot of people will come to me behind closed door tí wọ́n ń go through one problem or the other tí mo dẹ̀ máa wò pé okay I can render assistance to them ṣó ti yé yín and nígbà yẹn ọ̀nà wo ni mo mọ̀ the only ọ̀nà tí mo lè recommend because kí wọ́n tó wá bá mi and you will be so surprised pé most of àwọn tó wá bá mi náà is either they are Islam people or Christian people tó yẹ pé àwọn náà ojú wọn ti ń là so ó mì ní wípé they have practiced those religion for several years wọn ò dẹ̀ rí solution sí whatsoever tí ó jẹ́ kí n tó jẹ́ problem fún wọn so wọ́n dẹ̀ ti rí pé okay irú èmi sì tí mo ti ní experience in the both sides the both religion pé tèmi ti wá lọ pé mi ò ṣe mọ́ eléyìí ni mò ń ṣe ń sìn pé káwọn wá bá mi bóyá mo lè recommend kọ̀ọ̀kan fún wọn so gẹ́gẹ́ bí àwọn èèyàn tó jẹ́ wípé èmi ò kí ń ṣe báyìí ó pè mí kí n má ní ọ̀rẹ́ ju kí n ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ wípé wọ́n máa ṣàbòsí àbí wọ́n máa parọ́ àbí wọ́n máa fi style bá ayé àwọn èèyàn jẹ́ bí mo dẹ̀ ṣe wáyé I have a weakness. My weakness is mo máa trust àwọn èèyàn gan mo dẹ̀ máa fún yàn ní benefit of doubt kì í ṣe èèyàn nìkan system mo máa trust the system
tí n bá ti trust system kan or mo trust èèyàn kan tó jẹ́ pé nǹkan tí wọ́n ní pé ó wà ńbẹ̀ òun kọ́ ni mo máa bá ńbẹ̀ tí bá wà disappointed tó bá jẹ́ èèyàn ni mo máa forgive ẹ but mo lè má bẹ sọ̀rọ̀ mọ́ láyé mi ní problem mi gbé ẹ sínú Ọlọ́run because mi ní láti gbéyàn sínú but I will do away with you. I may not talk to you anymore. That's one of my weaknesses tí mo try láti work on because I need to work on it láti má máa ṣe kíni trust àwọn èèyàn lọ títí. Now, during this period, a lot of people had come to me. Pé okay, ẹ jọ̀ọ́, babaláwo wo lẹ mọ̀, ẹ recommend babaláwo fún wa, ẹ lè kó recommend ìgbà ẹ mọ̀ pé true Ifá ni èmi ṣe wọ inú ìṣẹ̀ṣe. Even though ìṣẹ̀ṣe is more than Ifá nìkan. We have àwọn olórìṣàs from different irúmọlẹ̀. She understand? Gbogbo wọn làwọn náà ní the way of their own definition system. So don't let anybody deceive you. Ifa is one of our system in Ìṣẹ̀ṣe, right? But we still have other orishas. Tí àwọn olóríṣà míì tí wọ́n wà in charge. Ṣóyé yín. So, but torí pé yẹ lèmi gbà wọ Ìṣẹ̀ṣe. So, anybody bá wá bá mi ibi tí mo máa recommend wọn sí nìyẹn. And I'm not going to lie to you. Even me myself, if I don't come out to say it does not mean Pekini, shall understand. Even me myself, I have been so much disappointed with this, most of this our so-called babalawo. Yeah, I have been so much disappointed. Tó jẹ́ wípé tí wọ́n bá wá sórí program, tí wọ́n bá wá ń lérí, tí wọ́n bá wá ń fún wa ní oríṣiríṣi nǹkan tó ń sọ̀rọ̀ nípa wọn. When you now get close to them and you are doing something with them, ibẹ̀ ni ẹ ti máa mọ̀ pé báwo ni kini, and I'm not talking about only babaláwo, gbogbo àti babaláwo àti olóríṣà àti oníṣègùn. When they come to a program, tí wọ́n ní opportunity láti wá síbẹ̀, when they start talking, ṣóyé yín, ẹ rò wípé kíní yìí, I understand, especially ẹ̀yin tó yẹ pé tẹ́ ẹ bá tí wà nínú system yẹn tẹ́lẹ̀, ṣóyé yín, I have dealt with some of them. And I can tell you categorically, most of what they say outside, on their social media or anywhere they talk, most of what they say outside, it is not the way it is. You have to get close to know how it really is. Shall understand? You have to get closer to them. Now, am I going to say because we have this kind of people in Ìṣẹ̀ṣe, màá sọ pé èmi ò ṣẹ̀ṣẹ̀ mọ́ o, kíní kan, ṣé mọ̀ pé kì í ṣe kankan náà. I am telling you with my full chest wípé I know a lot of people tí wọ́n decide wípé àwọn ò tiẹ̀ ṣe anything mọ́ àti Ìṣẹ̀ṣe àti kíní kan àti kíkan àwọn ò ní ṣe mọ́ because they were so disappointed. But torí pé irú èèyàn tèmi jẹ́, torí mi yàtọ̀, torí pé old soul lèmi, torí mi ní mission tí mo wá ṣe nílé ayé yìí. What did I do? I sat down. I went back to my drawing table and I said, okay, what should I do? Ṣóyé yín. And one of the decisions I made was that, okay, mi ò fẹ́ wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ìṣẹ̀ṣe mọ́ because people will always come to me to look for help. Èmi ò dẹ̀ kí n ṣalábòsí. Mi ń ṣe ẹni tó jẹ́ wípé ó máa ń fẹ́ èèyàn máa ní problem. Màá wá máa direct ẹ lọ síbi tó ti máa ba yí ẹ̀jẹ̀ náà. And we have a lot of àwọn babaláwo tèmi ti bá deal. I can tell you categorically that they are not fake. They are original babaláwo tí wọ́n mọ nǹkan tí wọ́n ṣe, but they take you for granted. They know that you don't know a lot of things. Tí àwọn mọ̀. So they will now take you for granted. Ìkan tó yẹ kí bóyá kan tó yẹ kó fún yín lẹ́ẹ̀kan náà, bóyá wọ́n máa yín jẹ fúnra yín. Èyí tó jẹ́ wípé ó yẹ pé kò tó bó ṣe yẹ kó tó, ó lè sọ pé báyìí ló tó. Ṣó ti yé yín? Because they want to make from you. They want to make some. Èyí tí ó lè jẹ́ wípé wọn ò lè ṣe, tó jẹ́ wípé wọn ò lágbára láti ṣe, wọn ò ní ìmọ̀ láti ṣe, they will tell you they can do it. You know that does not make them fake. Because èèyàn kan ò kí mọ nǹkan tán láyé yìí. But tó bá wá sọ fún yín pé àbàbá kíní yìí ṣe mí àbí kí mo ní problem àbí kíní kan, tó ò bá mọ̀ ṣe sọ pé ò mọ̀ ṣe. Má sọ wípé àwọn lè ṣe. Because ẹni tó ṣe fún mama expect results. Ẹni tó
kì í ṣe dọ́ndí tó jẹ́ wípé tí result ò bá wá ṣẹlẹ̀ wàá wá máa postpone wàá máa sọ pé àkíní kan wàá máa give excuse when you have already said that you can do it. So it's not as if you are a fake, it's just because you are not honest. So that is one of the reasons why when I now came across numerology, imo numbers, through your date of birth, you can know to an extent, a very large extent, who you are. Okay, let me go for this. Let me go and learn it. I learned it. I make more research on my own. And that is why I had to start coming on social media and started talking about immunonumerology. A lot of people misunderstood me. I want to talk about make lórí social media, which I don't care. Because if you want to talk to me one-on-one with numerology, you will pay. And the reason is that you are taking my personal time. Time to yẹ fi máa ṣiṣẹ́ tí mo fi máa san bills mi, because èmi ní iṣẹ́, èmi ò gbowó social media. Tí bá fún mi lọ́la màá gbà o. Èmi ní iṣẹ́ tí mò ń ṣe. So now tí bá wá fún any 1 hour of my time àbí 2 hours of my time, jọ̀ọ́ níbo ló fẹ́ kí n ti cover. So tí bá ìwọ̀nba yìí tí bá fún yín lórí social media tó bá ti tó, if you want one-on-one with me, then you pay for my time, right? Which is not compulsory. Mi ní bẹ́yìn mi ṣé mo ti wá sórí social media tí mo ti wá bẹ́yìn pé ẹ wá ṣe consultation, ẹ wá ṣe readings yín, èmi ò ní mi lè bẹ̀yàn, mo sorry bọ́lọ̀ ń ṣe dá mi nìyẹn, because mo believe lórí iṣẹ́ tí n bá fi ọwọ́ mi ṣe, mo believe iṣẹ́ tí mo fi ọwọ́ mi make, iṣẹ́ mi náà ni. So but téèyàn bá wá sórí social media tó bá wá ń bẹ̀yàn tó wá ń polówó tó wá ṣe òun ni pé òun bẹ̀yàn pé kó wá ṣe consultation, right? So I will not come to you. So I want to say, okay, mo wá fi make owó ni. That's their own cup of tea. Because I want to say, they are not, to me, they are not even, they are nothing to me. I'm so sorry to say that. Kì í ṣe ti gbéraga, wọn ti to anything. Even nínú ọpọlọ wọn ní brain to me, I'm not proud. Mi kì í ṣe pé mo fi ń ṣe gbéraga. So kò need láti kí máa fáwọn yẹn attention. She understand. So that is one of the reasons tí mo ṣe stop tí mi ò sọ̀rọ̀ ìṣẹ̀ṣe mọ́. So ẹ má rò pé bóyá nǹkan tí mo ń ṣe yìí, the funniest thing, mo fi Elédùmarè mo fi ṣẹlẹ́rìí. Àsàt láàárọ̀ nígbà tí mo jí mi ò plan ẹ̀. Nǹkan tí mo sọ fún yín tí mo plan ẹ̀ sí kò tí tó 1 hour. Ìgbà yẹn ni mo fi tẹ́ bá lọ wo orí page tí mo post pé I will be going live shortly. So bí energy mi bá ṣe darí mi ni tí mo dẹ̀ ti analyze ẹ̀ pé okay, I say let me go ahead and do it. So ìyẹn bẹ́ẹ̀ lórí àwọn nǹkan tí mo sọ yẹn tó bá ní question later ẹ lè béèrè lórí comment section. Please connect with me, someone that is good. I'm so sorry, I cannot connect you with any oníṣègùn babaláwo. Okay, I am so sorry, I cannot connect you with. Mi lè connect yín pẹ̀lú anybody. Show yín. So the only thing I can do, torí pé èmi ni mo ń ṣe fúnra mi, and that is why I went to learn numerology myself. Torí èmi ni mo máa ṣe fún yín, èmi ni mo máa wá sórí social media, máa wá sọ fún yín pé if you are number 1, if you are life part 1, you are a leader. You are supposed to have your own business. You are supposed to be independent. You are supposed to follow your energy. Èmi ni mo wá sọ yẹn fún yín. Kò sí anybody tó sọ fún yín, àbí? So tẹ́ bá wá tó bá wá di ọ̀la, ní sọ pé kìíní kan ẹni tí orí inú ro ti recommend fún wa, òun ló wá ṣe kíní, because èèyàn ni wọ́n. Ṣó ti yé yín? Èèyàn ni wọ́n. Now nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So ó pè mí kéèyàn wá bá mi kó ní ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí mo tún ti ń pera mi ìpìlẹ̀ orí inú root o, orí inú là ń jẹ́ sí àjẹ́pìlẹ̀ ọ̀rọ̀ mọ́, orí inú root o, nǹkan báyìí ń ṣe mí, because let me tell you something, ó láwọn kọ̀kọ́ tá à ń go through gan nílé ayé wa tó jẹ́ wípé kò ń ṣe ìyá kan, kò ń ṣe àjẹ́ kan, kò ń ṣe oṣó kan tó ń dé wa, but àwọn people yìí when you go to them wá ní pé ayé ló ń ṣe yín. Tẹ́ bá sọ pé ẹ̀rí tọ̀tọ̀ wá ní pé ayé ló ń ṣe yín, tẹ́ bá sọ pé ẹ̀rí gbẹ̀yìn àwọn aláyé ló ń ṣe yín, wọ́n ti sọ àwọn ayé lẹ́nu. Ṣó ti yé yín? Èmi ò sọ wípé àwọn ayé ò sí o, ẹ má misunderstand mi o. But wọ́n ti wá sọ wípé anything by default,
ọkọ sọ pé kini ko o sha ma gbe kini yẹn jáde tó dẹ̀ jẹ́ wí pé it is a period in your life that you have to go through láti kọ́ ẹ̀kọ́ kan or the other. Or kó jẹ́ wí pé you are operating in a in an energy that does not align with you at that period. Ìwọ tó jẹ́ wí pé ó yẹ kó gbéra ẹ síta kó polówó ọjà ẹ àbí kó ṣe nǹkan tó jẹ́ wí pé ó máa jẹ́ kó wà visible to the world ní period kan. Ìgbà yẹn ló wá lọ ń dira ẹ mọ́lé ló wá forí bọnú ló jáde ló ṣe kinní ló ń sùn bọ̀kù ló ń ṣe kinní kan. Period yẹn you are working against that energy because energy pé kó o torí bọnú òun náà wà láyé títí ẹ̀. Tó bá ṣe bẹ́ẹ̀ why can't I comment? Báwo la ṣe rí comment yìí? Báwo la ṣe rí comment tẹ yàrá ẹ funny. You can comment na you be comment yìí náà làwọn yìí. So ó lè jẹ́ wípé you are working against the energy that is operating in your life at that moment. Nǹkan wá dàrú wá dorí kodò. Wọ́n á máa sọ fún yín pé ayé kan ló ń ṣe yín irọ́ dẹ̀ ni. Torí pé wọ́n fẹ́ fi yín ṣe kinní ni ṣó ti yé yín. So ìtorí ẹ̀ mo ṣe put pé èmi age tí mo wà yìí ẹ má jẹ́ kí baby face mi kó disturb kó deceive yín. I'm over 40 ṣó ti yé yín. Mi ò lè máa lọ kọ́ iṣẹ́ babaláwo. Mi ò dẹ̀ lè mix iṣẹ́ olórìṣà pọ̀ mọ́ astrology kò possible. Ẹ ṣe ìyá mi. Mi lè because aláwọn olórìṣà kan tó máa sọ pé olórìṣà ni wọ́n tó máa mix ẹ̀ pọ̀ mọ́ astrology tó o bá fẹ́ jẹ́ astrologer ẹ rí tẹ́ bá lọ sórí page mi mo kọ síbẹ̀ I am a certified numerologist. Mi kọ síbẹ̀ pé olórìṣà ni mí àbí kinní kan no. Tó o bá fẹ́ jó lórìṣà take your time go and learn òrìṣà kó o kọ́ dáadáa kó o mọ̀ kó tó wá jáde láti sọ pé o fẹ́ fi máa help àwọn èèyàn. Tó bá fẹ́ jẹ́ astrologer lọ kọ́ dáadáa àti ṣẹ̀rẹ̀ àwọn tó ti ẹ̀ ṣe astrologer àwọn ló pọ̀ jù lórí especially orí TikTok yẹn àwọn fake astrologer tó jẹ́ wípé Google ni wọ́n ti ń yọ information wọn orí Google ni wọ́n ti máa lọ máa wo oríṣiríṣi zodiac sign tó fi máa sọ̀rọ̀ wọ́n pọ̀ dáadáa lórí TikTok. But ẹ wá láwọn ẹlòmíì wọ́n ní pé olórìṣà ni wọ́n ẹ ṣe ìyá mi wọ́n ní olórìṣà làwọn máa mix astrology mọ́ òrìṣà no. Tó bá dẹ̀ fẹ́ mix ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé okay astrologically this is what you're using. Ẹ yé deceive àwọn èèyàn. So ìtorí ẹ̀ ni mo ṣe lọ sókè ìwọ̀n ọbẹ̀ eléyìí tó yẹ pé mo lè kọ́ tí mi ò ní láti tí ò ní take me a lot of time a lot of years tí mo dẹ̀ fi lè help people in my own little way let me learn it. Òun ni mo ṣe lọ kọ́ numerology ni mo ṣe fi wọ́n help àwọn èèyàn. Ṣó ti yé yín mo kọ́ fúnra mi ni mo kọ́ láti fi help ara mi ni. Ẹ ṣé bàbá mi Dáúdà mi kọ́ láti fi help anybody èmi kọ́ láti fi help ara mi ni. But ìgbà tí mo wá discover irú èèyàn tí mo jẹ́ pé I need to share my own experience. Ṣé ẹ rí nílé ayé yìí àṣẹ̀dá máa jẹ́ káwọn ẹlòmíì kan go through àwọn problem kan nílé ayé wọn kì í ṣe torí títí wọn o torí títẹlòmíì so that they will use it to help other people. Ṣó ti yé yín? Ìtorí èlèmí ṣe máa sọ fún yín pé kò sí babaláwo èèyàn kò lè sọ pé babaláwo gbá èmi ò gbá mi o babaláwo ò lè gbá mi. Ayé sì ni wípé nǹkan tó yẹ kó ṣe fún mi ní 100,000 tó bá ṣe fún mi ní 1 million ó mì ní wípé price tag yẹn ni but àwọn tèmi mọ̀ mi ní jẹ́ kí wọ́n kàn san 1 million fún ẹ mọ́. Ṣó ti yé yín? That is me. So ó mì ní wípé àṣẹ̀dá ti jẹ́ kémi kọ́ lesson láti fi help àwọn ẹlòmíì because tèmi bá san 1 million ó lè máa affect èmi lọ títí but ẹ̀wọ̀n ẹlòmíì tó bá san 1 million ó lè affect wọn for a very long time kó jẹ́ wípé owó yẹn wọ́n ti ń tọ́jú ẹ̀ for a long time ó wá san owó yẹn tán ọ̀n wá rí yàtọ̀ àwọn ẹni ẹlẹ́ni wọ́n wá padà sí square one. Ṣé nǹkan tí mò ń sọ yé yín? So nǹkan tó fà ìyẹn nìyẹn. Tẹ́ bá ní ìbéèrè lórí ìyẹn ẹ lè bi mí later. Now another thing tí mo wá fẹ́ dárúkọ ẹ mo sọ fún yín pé show yìí fọ́yìn wọn ni
so ẹ máa ní láti wò láti bẹ̀rẹ̀ sí the end because mi ní time ó yẹ kí n wá ṣe 4 videos lórí ẹ̀ ni. Ẹlẹ́kẹta mo ti sọ lórí méjì. Ẹlẹ́kẹta òun ni pé mo ṣe fídíò kan láìpẹ́ ó dà pé bí 1 or 2 months ago lórí masculine and feminine energy. Sherry, when we are talking about energy, a sọ̀rọ̀ nípa ọkùnrin àbóbìnrin. When we are talking about masculine or feminine energy, kò ń ṣe ní pé ọkùnrin lélẹ̀ as a male bó ṣe sound masculine male no, feminine male no. Mi tí mọ̀ ìyá mi bóyá towards the 3rd quarter of this year because ẹ wo mo ń wá owó mo ní láti wá owó so àwọn èèyàn ò dẹ̀ fẹ́ sanwó kíláàsì bóyá mo máa padà kọ́ wọn gan lọ́fẹ̀ẹ́ ni I don't know ṣá but tí bá kọ́ wọn lọ́fẹ̀ẹ́ wọ́n lè má mọ iyì ẹ̀ so but tó bá máa bẹ̀rẹ̀ máa jẹ́ kẹ́ mọ̀ ìyá mi. So a lot of people want to classify masculine as man and feminine as woman. No, when it comes to energy kò rí bẹ́ẹ̀. Obìnrin lè ní masculine energy, ọkùnrin lè ní masculine energy. Obìnrin lè ní feminine energy, ọkùnrin lè ní feminine energy. Nínú fídíò yẹn mo sọ fún yín pé àwọn odd numbers pé àwọn ní masculine energy, pé àwọn even numbers òun ní feminine energy. Now, ṣé mọ̀ pé numerology lélẹ̀? Numerology tá dẹ̀ ń sọ iná ó tún pé oríṣiríṣi aspect tí oníkálùkù bá fi wò yàtọ̀. Most of nǹkan tí mo máa ń sọ fún yín lórí bí is a general thing. General rules. Kò ń ṣe specific because I'm not doing one-on-one consultation with one person. Shall understand? So, tí bá sọ̀rọ̀ nípa life part 1 nísìn, for instance, jẹ́ fún yín example, life part 1. Nǹkan tí life part 1 ti tèmi máa fi yàtọ̀ sí ti yín ni wípé ó lè jẹ́ pé ìjọ́ tí wọ́n bí mi oṣù tó bí mi ó yàtọ̀ life part 1 dẹ̀ ni mi àtọdún tó bí mi because through your ọdún your oṣù àti your exactly this is why we cannot say exactly ìyá mi because there is energy ni ṣóyè yín so ọdún oṣù àti ọjọ́ la fi máa calculate life path. Tèmi bá jẹ́ life path 1, tẹ́yin bá jẹ́ life path 1, tó dẹ̀ jẹ́ wípé ọdún oṣù àti ọjọ́ tó bí wa ó yàtọ̀. Life path 1 ti yín ó máa yàtọ̀ sí life path 1 tèmi, but life path 1 làwa méjì. Now, àwa méjèèjì a máa exhibit àwọn attribute kan tó jẹ́ general attribute as a life path 1 person. Ṣó ti yé yín? Ó lè jẹ́ life part 1 tèmi wọ́n ní pé kí n máa tàgbó ni ṣóyè yín kó jẹ́ life part 1 tí yín wọ́n ní pé kẹ́ máa kó èrò jọ kẹ́ máa kọ́ wọn ní nǹkan ni ṣé rí pé ọ̀gá ni yín ọ̀gá lèmi náà èmi kàn ń tàgbó ni mo lè láwọn ọmọọṣẹ́ tó máa help me and others but ẹ̀yin kó èrò jọ tẹ́ ń kọ́ àwọn wọn ní nǹkan ṣóyè yín ibi tí general ṣe yàtọ̀ sí specific nìyẹn. Now, tá bá wá sọ̀rọ̀ nípa masculine and feminine energy. Àwọn kan wá sọ fún mi nínú comment section wípé 4 àti 8 pé masculine energy ni. Now, ó ní àwọn they are number 1 they are not masculine energy. Kọ́kọ́ ní láti lọ mọ̀ yẹn. 4 and 8 generally they are feminine energy, right? Generally ni mo sọ fún yín o but ẹ mọ̀ pé in every rules there's always an exception, right? And the reason why I am talking about this is because on a lot of controversies under the comment section, so I decide to come and clear it, right? Now ó ní àwọn feminine energy kan tó jẹ́ wípé if you look at them very well to you will think it's masculine. Be rule 4 and 8. 4 talks about structure. 4 talks about organizing. 4 talks about planning. 4 talks about hardship. 4 talks about hard working. Right? Now, 8 talks about money. 8 talks about achievement. 8 talks about authority. Right? So gbogbo àwọn attribute yẹn làwọn èèyàn kan wá ń wò ní wọ́n wá ń pè ní masculine
No, they are not masculine. They are feminine. They are just exceptional feminine energy. They are exceptional feminine energy. And it talks about delay too. And for the fact that in astrology, teba lo wo, ẹ̀yin teba mo pa astrology mi ò ṣe astrologer mi tí wá síbẹ̀ láti máa sọ fún mi pé astrologer ni mi, but mo ní ìmọ̀ astrology. Teba lo wo houses, ẹ̀yin tẹ́ mo pa astrology. Ẹ rí pé house 4 is female. House 4 is not female. House 4 is feminine energy. As a matter of fact, astrology pè ní ṣé female náà ló pè ní. Because that house 4 is Cancer, right? House 4 is Cancer, and it talks about nípa obìnrin. Wọ́n máa sọ fún yín pé mother òun ni house 4, right? Tẹ́ bá tún wá lọ wo house 8. Tẹ́ bá lọ wo house 8. Ẹ rí wípé feminine energy náà nìyẹn náà tó jẹ́ ó dà pé Sagittarius òun ló rule house yẹn. Ṣó ti yé yín? So female under female náà nìyẹn náà bọ́ sí nínú astrology, but mo kàn ju yẹn sí láti fi support fún yín pé láti mọ̀ wípé it's not masculine energy. They are excuse me, they are feminine energy that are exceptional. 4 and 8. Àwọn feminine energy tó cool jù tó calm tí wọ́n rọ̀ gan, tí wọ́n rọ̀ òun ni 2 and 6. But àwọn feminine energy tí wọ́n le, tí wọ́n kàn ṣe anyhow, don't over soft, òun ni 4 and 8. And because of because of 4 and 8, because of their attribute, torí pé wọ́n jẹ́ number tó jẹ́ alágbára. So a lot of people think they are masculine, and the way people are even thinking masculine is in pé wọ́n máa ń fi wé pé ọkùnrin. Ṣó ti yé yín? It's not ọkùnrin, it's not kini. Ṣó ti yé yín? So ibẹ̀ yẹn mo fi clear hair. Bóyá màá rọra cut bí fáwọn tó ti ń ní a lot of arguments lórí ẹ̀, màá cut ẹ̀, màá wá fi sórí real. 4 and 8, they are feminine energy, even though they are exceptional feminine energy. There are some studies, there are some systems that recognize them as masculine energy. Those systems, tẹ́ bá wò wọ́n dáadáa, àwọn tó ń clear ọ̀nà tí wọ́n gé ni wọ́n ní on the 28th of April táwa yìí. Orí TikTok dẹ̀ ni wọ́n ti fẹ́ launch ẹ̀ ní agogo 7 Nigerian time. So à ń pè yín báyìí, à ń fìwé pè yín báyìí pé ẹ wá join wa lórí TikTok ní ago 7 Nigerian time ní on the 28th of April. Mo wá fẹ́ giveaway tí mo fẹ́ wá ṣe ni wípé àwọn tèmi tó jẹ́ wípé ẹ lè afford, ẹ rí pé wọ́n ti fi clause sí, tí ẹ lè afford ìyá alájọkẹ́ ti ṣe yéyeye sórí comment section. Ẹ bá wa lọ follow wọn, ẹ dákun. Ẹ bá wa like, ẹ bá wa lọ sórí YouTube wọn alájọkẹ́ báyìí náà ni, tẹ́ bá ti search ẹ bá wa follow wọn. So that tẹ́ bá ti ju new thing ẹ máa rí before that 28th. So mo wá fẹ́ ṣe giveaway tèmi fẹ́ wá ṣe ni wípé ẹ̀yin tẹ́ jẹ́ tèmi, tẹ́ mọ̀ pé ẹ like your eyebrow. I love your eyebrow. Ẹ ṣe ìyá mi, èmi mo ṣe fúnra mi o, èmi mo ṣe. So tẹ́ bá fẹ́ ṣe $50 ní kẹ́ máa bọ̀ kí n bá yín ṣe. Ẹ máa rí wo like owó gan. So mo wá fẹ́ ṣe giveaway fáwọn tèmi, ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ lè afford the consultation ni o. Kì í ṣe ẹ̀yin tẹ́ lówó tẹ́ ń pàdé o. Tẹ́ lè afford consultation, tẹ́ dẹ̀ fẹ́ mọra yín. Is politics good for a life partner? Ó depend. Ṣé mọ̀ pé mo sọ fún yín tí mo ní pé life partner tèèyàn kan, mo fi life part 1 ṣe example, right? Mo sọ pé èèyàn kan wà tó jẹ́ wípé life partner bí ti yín sìn, life partner yín lè tún yàtọ̀ sí ẹlòmíì. So ó depend lórí àwọn other number combinations yín ká tó lè mọ̀ bóyá ẹ lè ṣe politics. But the general kini for life partner is humanitarian. Life partner
nǹkan tí wọ́n wálé ayé wọn wá ṣe tí àṣẹ̀dá rán wọn wá ṣe ní humanitarian work. Nǹkan ẹni iṣẹ́ tẹ́ máa ṣe tó máa affect a lot of people. Gbogbo ayé lọ́rọ̀ yín sí. Tí ó ti yé yín, ẹ̀yin náà hold soul ni yín, ẹ ti wálé ayé yìí several times. Tẹ́ bá jókòó dáadáa, tẹ́ wòra yín látòkè désàlẹ̀ dáadáa, ẹ rí pé ẹ ti wá rí. So mo dá yín lóhùn question yẹn. Back to my kini. So ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣe consultation, tẹ́ fẹ́ mọra yín to an extent, because wọ́n ti sọ fún wa, wọ́n ní tá bá tẹ́ fa a lè mọra wa. Èmi ò dé ẹ má bínú o. I'm telling you my mind. I may be wrong o. Èmi ò believe we. Because gbogbo wa kọ́ la máa tẹ́ fa. Ṣó ti yé yín? The reason tí mo dẹ̀ ṣe lè boldly sọ pé mi ò believe we ni pé mo ti rí babaláwo tó sọ rí. Tó sọ pé torí èèwọ̀ ló ṣe ń tẹ́ fa. Ó dẹ̀ babaláwo yẹn dẹ̀ debunk pé irọ́ ni. Right. So èmi náà dẹ̀, because to me I may be wrong o, mo tún ti sọ, to me ó sọ pé tá bá tẹ́ fa a lè mọra wa. Ẹni tí ó bá ti ṣe ẹsẹ̀ ń tayé láti kékeré kò lè mọ rẹ̀, but èmi o personally I don't believe it. So through numerology you can know a little bit about yourself. Téèyàn ti lè tó fi lè direct life. Bí irú bàbá tí mo ti tó jẹ́ life partner tí mo ti sọ fún ẹ pé humanitarian yẹn, èmi ti dáfá, mo ní mo ti dáfá, èmi ti ṣe consultation rí fún èèyàn. Tí ẹni yẹn wá lọ dáfá lẹ́yìn consultation mi, nǹkan tí mo sọ fún ẹni yẹn ní consultation ó ń jáde fún nínú Ifá. Yeah, I was so proud of myself that day. So mo kàn sọ fún yín ni. Now mo fẹ́ ṣe free consultation fún àwọn èèyàn tèmi. Mi ní dárúkọ how many people torí mi fẹ́ kọ́ mi tara mi for now, but more, at least ó kéré ju àríró ẹ̀rí a tó 5 people tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Báwo lẹ ṣe máa qualify? Ẹ lọ sórí Alájọkẹ́ lórí YouTube wọn, ẹ subscribe. Tẹ́ bá ti subscribe tẹ́lẹ̀, ẹ subscribe. Ẹ lọ sí TikTok, ẹ follow. Tẹ́ bá ti subscribe, tẹ́ ti follow, ẹ wá lọ sọ́dọ̀ wọn bẹ̀ lórí page wọn bẹ̀. Ẹ wá sọ wípé I have subscribed o, I have follow. Ẹ kọ sí comment section, ẹ wá tag orí inú root. Orí inú root ni mo ń jẹ́ lórí gbogbo social media mi pátá. So tẹ́ bá ti tag mi everywhere, àtorí TikTok, àtorí YouTube o, màá ti rí ńbẹ̀. Ẹ ní láti wá sọ fún mi personally ní orí page ya Alájọkẹ́ yẹn. Ibẹ̀ lẹ ti máa comment pé ẹ ti follow àti ẹ ti subscribe o. At least lórí 3 platforms, YouTube, TikTok and Facebook. Tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀, kẹ́ follow ọ̀fẹ́ ni. Facebook ò gbowó, TikTok ò gbowó. Ṣó ti yé yín? So tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀, tẹ́ ti follow wọn lórí TikTok, tẹ́ comment, tẹ́ wá tag orí inú root, ẹ ti wà qualify láti jẹ ẹ̀bùn free consultation. Màá ṣe full consultation tí màá sọ ìgbà àtàsìkò lé ayé yín fún yín. Àwọn time tẹ́ ti lò kọjá lé ayé yín gan, màá sọ àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ fún yín tẹ́yin gan máa lanu báyìí tẹ́ ní mọ̀, tẹ́ máa pé báwo ni lady ṣe mọ̀. Ṣó ti yé? Àti èyí tó ṣì ń bọ̀, àwọn nǹkan tẹ́ máa face àtàwọn nǹkan tó yẹ kẹ́ máa ṣe. Ṣó ti yé yín? Ẹ jẹ́ fún yín ní for instance, èèyàn tó ń lo 4 ní àṣálẹ́, ẹ mọ̀ pé mo ti ṣe fídíò nígbà àsìkò, ìgbà àtàsìkò, àṣàárọ̀, ìgbà àárọ̀, ìgbà ọ̀sán, ìgbà ìrọ̀lẹ́ àti ìgbà alẹ́. Èèyàn tó wá ń lo 4 ní ìgbà alẹ́, tó ń lo 3 nígbà ìrọ̀lẹ́, mo fẹ́ fi ṣe example ni. Ní 3 tó ń lò yẹn nígbà ìrọ̀lẹ́ yẹn, ó máa rí owó. Ṣùgbọ́n energy kan wà ńbẹ̀ tó jẹ́ wípé bó ṣe ń rí owó yẹn, ó máa ná anyhow ni. A máa ná anyhow ni. Tó dẹ̀ jẹ́ wípé ìgbà àṣálẹ́ ń bọ̀ tó jẹ́ wípé ìgbà yẹn is talking about hard working and hardship. Ẹ jọ̀ọ́, ṣé ìgbà àṣálẹ́ tó yẹ kéèyàn máa sinmi, ṣé ìgbà yẹn ló yẹ kó wá máa ṣe hard working? Ló yẹ kó máa ṣe hardship? But ìwọ tó mọ̀ wípé ìgbà rọ̀lẹ́ owó ni wàá máa rí, but wàá máa náwó yẹn nàkúnà. O mọ̀ rẹ̀. Tó dẹ̀ mọ̀ wípé ìgbàlẹ̀ 4 ni, ìtorí ẹ̀ lè ṣe máa ráwọn bàbá 80, bàbá 70 tó máa fi ewu orí ṣe àwọn iṣẹ́ kárakára, torí pé nǹkan tí wọ́n yàn nìyẹn. Wọn ò wá mọrú nǹkan táwọn yàn, wọn ò ní plans fún. Ìwọ tó ti wá mọ̀ pé nǹkan tó yàn nìyẹn, wàá ti ṣe kí ni? Owó tó ń rí nígbà rọ̀lẹ́ wàá ti máa dá
wàá ti máa dá owó yẹn tí gbogbo èèyàn bá ń lọ sí patí ò ní bá wọn lọ patí tí gbogbo èèyàn bá ń ra aṣọ ò ní bá wọn máa ra aṣọ ò ní máa bá wọn ra aṣọ ẹbí ìwọ máa invest sínú stock ìwọ máa invest sínú àwọn investment tó jẹ́ wípé tó bá máa fi wọ ìgbà alẹ́ yẹ wọ́n máa táìmù tó ní pé kó máa ṣiṣẹ́ kárakára táìmù tí energy tó yẹ kó máa fi ṣiṣẹ́ kárakára tàbí táìmù tó jẹ́ wípé ó yẹ kí hardship kọlù ẹ̀ yẹ o ti ní savings níbí kan wàá kàn rọra máa mu díẹ̀díẹ̀ wàá máa lò fúnra rẹ̀ ni. so irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo máa fi hàn yín nínú àwọn numbers yín through date of birth yín. so tẹ́ bá ti lè ṣe ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ lè afford ẹ ní o kì í ṣe wo ẹ̀yin tẹ́ lè afford ẹ sanwó kẹ̀dẹ̀ lọ bá wa lọ subscribe náà afẹ́kẹ́yìn náà subscribe so yẹ yín but ẹ̀yin tẹ́ lè afford ẹ lọ subscribe kẹ́ wá comment kẹ́ tag mi màá ṣàyìn randomly màá mú yín randomly màá dẹ̀ text yín pé ó yá o ẹ wá bá mi ẹ jẹ́ ká ṣe consultation fún yín lọ́fẹ̀ẹ́ but ó máa jẹ́ after launching on the 28th tá bá ti parí launching so on the 28th ni launching ní aago 7 Nigerian time ní orí TikTok ìdẹ la fẹ́ ti ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá tó jẹ́ pé ẹ ṣì ń ṣe ẹ̀sìn Christian àbí Muslim èmi ò ní problem pẹ̀lú yín o ṣó ti yé yín tẹ́ ẹ bá jẹ́ Yorùbá mi sọ àwọn Fúlàní mọ̀ pé Fúlàní ti papọ̀ mọ́ Yorùbá ń sìn tẹ́ bá jẹ́ rí Yorùbá ẹ má gọra yín oníṣẹ̀ṣe ni yín by default ni by default torí kò sí ilẹ̀ kan nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tí wọ́n bá trace títí wọn ò ní trace òrìṣà kan mọ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá ilẹ̀ òrìṣà ni ẹ má tanra yín ilẹ̀ òrìṣà òun ni gbogbo ilẹ̀ Yorùbá pátá kò dẹ̀ sí anybody tí wọ́n bí I want free ẹ̀yin kẹ bóyá kẹ lọ kówó kíní wá ẹ̀yin ẹ má jẹ túdì yín síta ń bíbà yìí ẹ̀yin want free consultation. so bó ṣe rí nìyẹn mi ò lẹ́ni òdì o anybody tó bá ti jẹ́ ọmọ Yorùbá by default kódà kó sọ pé àmì iṣẹ́ oníṣẹ̀ṣe you are just deceiving yourself ó dàbí ọmọ tó bí sí Amẹ́ríkà ni tó yẹ pé ìyá ẹ̀ àti bàbá ẹ̀ tó bí sí Amẹ́ríkà Yorùbá ni wọ́n kó wá sọ pé torí pọ́ bí òun sí Amẹ́ríkà òun ń ṣe Yorùbá ṣe mọ̀ pé ni ọmọ yẹn ń tan rẹ̀ ni torí rúùtù ẹ̀ ọmọ Yorùbá ni kódà ó lè má gbọ́ Yorùbá ọmọ Yorùbá náà ni ṣó ti yé yín so bí ọ̀rọ̀ àwọn tó jẹ́ Christian àti Islam bó ṣe rí nìyẹn so mi ò yọ anybody ńlẹ̀ nu yín o anybody tẹ́ bá ti jẹ́ follower mi tẹ́ ti jẹ́ fans mi ló qualify so mi ò select true torí pé oníṣẹ̀ṣe ni mí eléyìí ń ṣe níṣẹ̀ṣe gbogbo wa pátá lóníṣẹ̀ṣe àfi tá a bá fẹ́ tanra wa you may not be practicing it which is all well and that is the beauty of ìṣẹ̀ṣe ìkan tẹ́ fi máa mọ̀ pé ìṣẹ̀ṣe ò kì í ṣe religion yẹn kò ní sọ fún yín pé tó o bá ṣe léyìí tó o bá ṣe lè wá lọ sí airfire kò sí bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìṣẹ̀ṣe but ó wà nínú gbogbo àwọn religion tó gbé fún wa so nǹkan báwo lẹ ṣe máa compare ìṣẹ̀ṣe as that kind of religion right so ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ ṣé tẹ́ bá wa darapọ̀ mọ́ ètò yìí 30 minutes mo ní mo fẹ́ lómi ìmọ̀ bóyá ó ti ju bẹ́ẹ̀ lọ ó dà pé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé 30 minutes ni ẹ bá wa share ẹ bá wa like kẹ́ bá wa love ní rí jù báyìí lọ ní ọ̀sán yìí it's an unplanned show but bí energy mi ṣe gùn mí pé kí n ṣe òun náà ni mo wá ṣe yẹ I don't know why but ó yé Olódùmarè ó yé àṣẹ̀dá ní rí jù báyìí lọ ẹ jẹ́ fún yín ní 1 minute kí n fi gba question tẹ́ ẹ bá ní any question 1 minute kí n tó máa lọ kó má dà pé mi nìkan mò ń sọ̀rọ̀ mi fún yín opportunity láti béèrè question so in case ẹ bá ti béèrè question tí mi ò rí ẹ lè tún béèrè so 1 minute péré ẹ ṣeun ìyá mi 1 minute péré ẹ já béèrè question ká tó máa lọ. ẹ ṣé o Mr. Akitan Francis ẹ ṣé gan so ẹ̀yin ará YouTube mo kí yín o torí ẹ máa wò pé mò ń porúkọ àwọn èèyàn kan Facebook live la wà o so àti lè máa ṣe live lórí YouTube torí wọn àti pé 1000 so ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe sórí YouTube náà kó pé 1000 so that a lè máa ṣe live náà lórí YouTube fáwọn tiwa tó wà ní YouTube ṣé I fit come for free consultation and tea like àmàlà àbí iyán àtẹ̀gúsí so that ẹ bá ti ṣe consultation tán àwọn gún iyán àtọbẹ̀ ẹ̀gúsí fún yín
kí ni àṣírí ẹwà yín? Universe ni Elédùmarè ni o, ọba àjíkẹ́ ọba àjígẹ̀ àtàwọn rúnmọlẹ̀, gbogbo rúnmọlẹ̀ pátá, àwọn rúnmọlẹ̀ òjùkọ̀tún, rúnmọlẹ̀ òjùkòsì. Bàbá mi wọ́n náà ló lè ọ̀ràn afẹ́ onílé iná nílẹ̀ Ifẹ̀. Àwọn tó ṣẹ̀dẹ̀ wa, àwọn tó ṣẹ̀ wá sílẹ̀ ilẹ̀ Kóòtù Òjíire, àwọn ni àṣírí ẹwà mi ò, kì í ṣe láyì láàyè làláwù ni àwọn ìyá arúgbó yẹn tó máa ń kọrin yẹn kan ní kí làṣírí ẹwà mi láyì láàyè làláwù ni. Irọ́ o, kò ń ṣe yẹn o. I see repetition of numbers of over 8 years. Please, Mumbo, please, what does that mean? I see repetition of numbers of. It could mean a lot of things. It could mean a lot of things. It's not specific to something, but tó bá jẹ́ pé àwọn special number be 9, be 7, be 11, be 22. Ó lè máa sọ̀rọ̀, ó lè máa bá yín sọ̀rọ̀. Ó possible kẹ́ jẹ́ old soul. Kó dẹ̀ máa bá yín sọ̀rọ̀ wípé nǹkan tó yẹ kẹ́ wá ṣe ilé ayé ẹ̀ tí ṣe party lẹ̀ ń lọ o, flenjo lẹ̀ ń flenjo, ọmọ lẹ̀ ń ṣe o, tí fèsì nǹkan tí aṣẹ̀dá rán yín wá ṣe, ó lè jẹ́ nǹkan tó ń try láti sọ fún yín nìyẹn. So ó possible. I have subscribed. Tẹ́ bá ti subscribe, ẹ lọ síbẹ̀ kẹ́ sọ pé ibi tẹ́ subscribe sí yẹ orí Alájọkẹ́ lórí orí YouTube. Ẹ lọ síbẹ̀ ká sọ kẹ́ wá kọ síbẹ̀ lórí ọ̀dọ̀ Alájọkẹ́ pé I have subscribed, kẹ́ tag mi. Kódà kẹ́ má tag mi, màá lọ máa wò ń bẹ̀ lójoojúmọ́ kí n wo àwọn tó bá subscribe, tó bá sọ pé ẹ kàn sọ pé orí inú root I have subscribed o, màá mọ̀ pátọ̀dọ̀ mi lẹ ti subscribe. Ṣó ti yé yín? Yeah, so ó mì pé ẹ̀yin náà máa wà lára àwọn tí ó qualify fún ìdíje láti ṣe free consultation fún mi. Free consultation, one on one consultation máa wà so interesting because you know èèyàn tí ò mọ̀ yín rí, tí ò mọ̀ anything rí, tó tẹ́kọ̀ fún ní date of birth yín, tó dẹ̀ ń sọ̀rọ̀ nípa yín fún yín. Ó dàbí èèyàn tó lọ dáfá ni, tó tẹ́ bá lọ dáfá náà lọ́dọ̀ àwọn babaláwo correct tí wọ́n ní fi kọ́ sábẹ́ àwọn sọ fún yín. Wọ́n dẹ̀ máa sọ life fún yín, àwọn nǹkan tẹ́ ti go through life, àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ and all that. So it's usually interesting. So ẹni tó bá fẹ́ kó lọ subscribe, màá cut ibi tí mo ti sọ, màá tún post ẹ̀ sórí reel so that ó lè má jẹ́ ni o because mo máa busy gan. So but any day tí bá rí ṣe so that other people too can see it because ẹ mọ̀ pé àwọn èèyàn wá yọ̀ ọ̀lẹ̀. Wọ́n lè lọ́ba ti rí live video ti ju 30 minutes lọ́ba àwọn máa scroll kọjá ni. So but èmi ti bá rí live video tó jẹ́ ọ̀rọ̀ ìmọ̀, tó bá ti jẹ́ ọ̀rọ̀ ìmọ̀, mo máa wà ńbẹ̀. Bó ṣe rí àwọn ọ̀rọ̀ tí ò gbádùn ó bẹ́ lè sùn ó ṣe kinní kan, ó ṣe gbé ayẹyẹ làwọn èèyàn máa ń sábà lọ wò. Ṣóyè yín, but anyway it is what it is. I will ní control over that. So màá try láti cut ẹ̀ dẹ̀ wá sí. So in the absence of no question, a máa mú life wa wá sí, a máa mú wá sí gbì. So ẹ ṣé gan adúpẹ́ o. Bẹ́ẹ̀ ṣe ń subscribe fún Alájọkẹ́ náà ni kẹ́ subscribe fún orí inú root lórí YouTube o. Ẹ má darí apá kan fápá kan sí, kẹ́ má torí consultation kẹ́ má wá subscribe sórí YouTube tèmi náà o. Ẹ dákun o, ẹ bá wa subscribe o. Ẹ subscribe o. Ẹ̀yin ṣàfẹ́ gba free consultation ìyá Èdùmàrè tó yẹ tó pé I have subscribe o. Ẹ má worry, ẹ̀gbọ́n mi lẹ́yìn. Anytime lẹ lè jí mi látojú orun pé kẹ́ béèrè any number lọ́wọ́ mi, so kékeré nìyẹn. So ẹ ṣé o everybody, ẹ jẹ́ máa lọ for now. Àmọ́ sísọ láṣẹ Èdùmàrè. Ẹ make sure ẹ̀yin tẹ́ bá ti wo video ẹ láti bẹ̀rẹ̀, ẹ make sure pé ẹ lọ wò ó. Ẹ make sure pé ẹ lọ wò ó, wà very very interesting. Energy yẹn ó pọ̀ léyè ní mi mọ̀ why, but mi ti ẹ̀ mọ̀ nǹkan tí mò ń lò lé nínú. Bóyá àwọn ó wà lára ẹ̀, kí ni mò ń lò lé nínú. 1 plus ẹ jẹ́ n wò ná. Nọ́mbà ńlá ni mò ń lò lé ní. So ó tó bẹ́ẹ̀. Nọ́mbà tó lágbára ni mò ń lò. So mi ò wà surprise pé mo jáde. Energy yẹn ló fà. Ẹ dákun o, ẹ jọ̀ọ́ o. Ìyá Èdùmàrè tó yín, ẹ dákun o, mo bẹ̀ yín ni o, ẹ jọ̀ọ́ o. Ó dàbọ̀ gbogbo ilé, ẹ ṣé o, adúpẹ́ o, àmọ́ sísọ. Bye for now. Oníṣẹ̀ṣe ni mí o.
in case ẹni tí ò bá mọ̀, you can, àwọn ẹlòmíì lè máa rò pé àbí lady yìí ti change sí ó ti change sáwọn ẹ̀sìn ní àbí Kristẹni àbí Islam. Èmi full chest 100% oníṣẹ̀ṣe ni mí. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe ti máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo fi ń jẹ́ ìpìnlẹ̀ ọ̀rọ̀, oníṣẹ̀ṣe ti tèmi ó dà ipò fẹ́ yàtọ̀ díẹ̀. Maybe because of the knowledge tí mo ti ní, she understand. Oníṣẹ̀ṣe tèmi recognize ara mi as oníṣẹ̀ṣe ni wípé ìṣẹ̀ṣe is my source. Ìṣẹ̀ṣe is me. I am ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe is my originality. Ìṣẹ̀ṣe is not a religion to me. She understand? Because I don't believe in leaving a religion, getting into another religion. More understanding nǹkan tó ń pè ní religion, but gan, more understand it gan. So, kò ní make sense fún mi láti sọ pé I'm leaving one religion to another religion. And I have said it also in some of my shows. Láyé ìgbà yẹn pé there are some people, there are some àwọn bàbá, àwọn yèyé tá bá nínú ìṣẹ̀ṣe tí wọ́n sì di òpó ìṣẹ̀ṣe mú nígbà tí a lot of us ń ṣe, tí a lot of àwọn bàbá tiwa àwọn ẹmọ, because irú àwa ń sìn tó jẹ́ wípé abára wa nínú ẹ̀sìn Islam àbí ẹ̀sìn Christianity is not our own fault directly. Ẹ káàbọ̀ bàbá mi Adéyẹmọ, kò ń ṣe fault tiwa directly, fault àwọn bàbá tó bí bàbá tiwa ni. She understand? But it is our own responsibility as an adult. Nígbà tá ti bẹ̀rẹ̀ sí ní dàgbà ni ló yẹ káwa náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn research kò jẹ́ pé ta kàn torí pé àwọn abákiní lọ́wọ́ bàbá wa ká dẹ̀ continue. No. So when you are now an adult, tí o wá bá nǹkan kan lọ́wọ́ àwọn bàbá ẹ àbí àwọn ìyá ẹ, tí kíní yẹn tó wá continue láti ṣe, tí wo make research láti mọ̀ pé okay o, àwọn nǹkan tí mo bá by default lọ́wọ́ àwọn parent mi, ṣé kíní ìṣó yẹ kí n máa ṣe lọ, àbí tó wá ní privilege, because ẹlòmíì lè máa ronú lọ bẹ̀ pé ó yá kóun ṣe research, right? But torí wípé irú ayé ta wà nísìn, ayé research ni, ayé ìmọ̀ ni, period ta wà yìí, tó bá fẹ́ mọ ìmọ̀, wọ́n máa gbé ìmọ̀ yẹn wá sí ojú ẹ̀ báyìí, àfi tó bá sí lórí ayélujára lókù. Kò ṣàṣà làwọn tí ò sí lórí ayélujára láyé ta wà yìí. So in as much as o ti wà lórí ayélujára, in any of the ayélujára, ìmọ̀ yẹn máa gbé wá síwájú ẹ̀ báyìí. So it's now left for you to be curious pé okay, kí ni tẹ́ gbé wá yìí? Ó rí bákan lójú mi, báwo ló ṣe rí? Then you will now to do what? As èèyàn tó jẹ́ adult, tí ọpọlọ yẹn nìyẹn ń ṣiṣẹ́, wàá wá lọ wá ṣe research yẹn, ò ní wà dogmatic, ò ní sọ pé torí pé bó ṣe ń ṣe ni èmi náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ lọ. No, though a mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni adáyàn o, she understand? A ní kíní ìjura wa lọ, she understand? But generally, àsìkò ìmọ̀láwà yìí, ṣó ti yé yín? So ibi tí mo ń try láti lọ, òun ni wípé èmi tẹ́ ń wò yìí, don't be carried away with nǹkan tí mo ń ṣe, because unfortunately even our so-called oníṣẹ̀ṣe people, they don't even know the meaning of àwọn ìmọ̀ míì tí kò dàbí ìmọ̀ ìṣẹ̀ṣe lójú wọn. She understand? Bí irú numerology for instance, tèmi máa ń sọ̀rọ̀ nípa ẹ̀. I just want to let you know that don't be carried away. Mo fẹ́ torí ọ̀rọ̀ ẹ̀yìn ti ń pọ̀ jù. Èmi, I am a straightforward person. Ẹni tó bá súnmọ́ mi, tó bá mọ̀ mí dáadáa, mi like ká máa tẹnu bọlẹ̀. Téèyàn bá ṣẹ̀ mí nísinsìnyí, I will come straight to you and I will tell you my mind, and that is it. Tí n bá avoid ẹ, ó mì ní wípé bóyá o jẹ́ àgbàlagbà tó dẹ̀ jẹ́ wípé tínú bá bí mi, mo lè sọ̀rọ̀ òdì sí ẹ as àgbàlagbà, òun ni mi ò fi ní lè face ẹ directly. Ṣó ti yé yín? That is me. Oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́lọ́run ṣe dóníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀. So that's why I decided to come and clear this. It's not been ages. It's really been ages. Nice to be with you live for a first time. Okay, it's not been ages. Maybe you have not been following my page. I'm Sans. Maybe you have not been following my page. I post
it may not be every time, but I still post few days ago or thereabout. So but yeah, Facebook or king be notification wa fún yín. That's about that. So what I'm trying to say is that Emil, even though I have changed my name from Ipinlero to Orinu Road, and which personally I know the reason why I did that. I am still oníṣẹ̀ṣe, but ìṣẹ̀ṣe tèmi oníṣẹ̀ṣe tèmi ó yàtọ̀ díẹ̀. Ṣóyé yín. Torí anything tí kò bá ti I don't know how to put it now, but nǹkan tí mo ṣáà fẹ́ try láti sọ ni wípé I am not an oníṣẹ̀ṣe that left foreign religion tí màá wá padà sínú ìṣẹ̀ṣe àwọn baba ńlá bàbá mi tí màá sì tún wá máa practice religion, because I know what religion means. Èmi mọ nǹkan tó ń jẹ́ religion. As a matter of fact, some of these our so-called oníṣẹ̀ṣe, àwọn babaláwo, àwọn oníṣègùn, àwọn olórìṣà, the devoted people, the people that are sitting on this seat, they don't even know the meaning of religion, and that is why they are associating, they are putting ìṣẹ̀ṣe, let me put it that way, they are putting ìṣẹ̀ṣe side by side with other religion. Shall understand? Now, there is a clause to this, which at the end of the day I don't even support it, but for the fact that I don't support it does not mean it cannot work, or it will not happen, or people will not do it. Shall understand? Only if you cannot beat them, you join them, but me, I will not join, even though I know I will not beat them. That is me. Now, a lot of